Don't touch them, oh. Wahala malotoko. Don't touch them, oh. Urutu malotoko. Don't touch them, oh. Wahala be like bicycle. Kaidi ati saida. Want to today, urutu day. Kaidi ati saida. Want to today, you jump on day. Wahala we are sokoto. Over Laura Garodo. Mama Baramu, one again, but you don't go down. Oh, yeah, bomba, 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 bomba. Kaidi at Saida, Kaidi at Saida. Want to see the jump on day. Kaidi at Saida. Want to see the root to the. Ṣé anybody ti bá mi pè é pé ọ̀rẹ́ tí mo ti yóò ti jábọ́ sí kọ́tà or something. Ṣé rí nǹkan tẹ́ ẹ̀ mú yìí nǹkan tẹ́ ẹ̀ mọ̀ mú ni nǹkan tẹ́ mi mọ̀ ṣe ó wà lábẹ́lẹ̀ ẹgbà gbogbo bó ṣe lọ. ẹ̀gbọ́n kẹ́lẹ́ máa wò àwọn tó wà kí mọ́ yìí tí wọ́n kí n fa gbé tó ń kí fa síta báyìí ó máa ń burú gan-an àwọn tó ń rún gan-an ó ya wèrè gan-an jà látà mọ́ ti lọ. ilẹ̀ lẹ́nu jáde ibi tó bá wù. èmi kan bẹ̀rẹ̀ fún èmi fúnra mi kan mo bẹ̀rẹ̀. In the next 5 minutes, you want me now. You want me to back out. You share now. What's okay? Ọ̀gbẹ́ni wo ilé tó ń wo yìí má dé bẹ́ẹ̀ o má dé bẹ́ẹ̀ ẹja ńlá ni o àrò gidi lélẹ̀ àwọn tó ń gbé. o jẹ́ ìsọ̀kọ̀ fún mi tó bá yẹ pé ẹjẹ́ ńlá ni ọmọ yẹn níwájú ẹ̀ pẹ́pẹ́ níwájú ti tèmi. ok ó ti yẹ. Babe. What's up? I'm seeing you guys Sorry, tí oṣù kọjá láàrin wa níbẹ̀ wà máa ṣe understand. Wọ́n mọ̀ pé tí eléyìí ò bá tẹ̀ jẹ́yàwó èèyàn á tẹ̀ fi style jẹ́ àlè fún àwọn òpin rẹ̀. Let me just go to you and spare your house. Mo wẹ́ gbogbo nǹkan tó lóun dẹ̀ jogún fún ẹ náà ẹ̀bùn ńlá ni. Wọ́n máa ń sọ pé ìrínisí lè sọ lọ́jọ́ but má ever wo ìrínisí mi fi George appearance lè ṣe star. Irú iṣẹ́ wo ló ń ṣe náà? Tó bá jẹ́ ti ṣẹ́ contractor ni I supply blocks. Ice block. No, building construction blocks. Oh, àwọn blọọkù wọn máa yẹ títọ́ fi ń kọ́lé yẹn àbí ló máa supply tí wọ́n bá wá rí 3 naira lórí ẹ̀ àwọn 3 naira yẹn tó ṣàjọ tó ti dá kó ti pọ̀ díẹ̀ òun ló wà lápò ẹ̀ báyìí tó fẹ́ fi wá gara ló fi pè mí àbí. Just calm down. Surely ilé free scholars tó wà ní Third Street ni I constructed it. Orí ẹ̀ ó ti dàrú. Àwọn bàbá ẹ̀ ni èmi ń gbé àwọn tó jù ẹ̀ lọ òun lèmi gbé ìtì ẹ̀ Okay. Number yẹn ti wà lọ́wọ́ mi. I will try to put it on WhatsApp. God bless you. Sherry, ẹ̀yin èèyàn lè máa ń fi ẹnu bàrà jẹ́ ní ayé. Sórí ọmọ ẹ̀ tí wọ́n ṣe bá a sọ́ba tí wọ́n ṣe sọ́ sí báyìí, ó sọ́ sí mi. Dẹ́rù sáwọn jáde. Gbogbo nǹkan tẹ́ ń sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni mò ń gbọ́. Mo ti sọ fún ẹ kó tó lọ bá ọmọ yẹn ó kọ waste time ara ẹni yàrí. ẹ̀gbọ́n mo sọ fún yín tẹ́lẹ̀ àwọn ọmọ yòókì iṣẹ́ kiri ara iṣẹ́ lálọ́ máa ń jẹ àwọn bá 60-70 lọ máa ń gbé àwọn ẹ̀. That's all, Joe. You are very, very stupid. Okay, nítorí pé a ti fún ẹ ní privilege láti wà pẹ̀lú wa wọ́n á ṣe tututututu. Díẹ̀ má kọra mọ́ yìí náà. Get up. Má kọra mọ́ yìí náà. Dìde. ẹ̀gbọ́n àjọ wà náà ni. Mo ní kó dìde. Ayé òkè. Díẹ̀ náà. Má kọra mọ́ yìí náà. Mo ti sọ fún ẹ kó tó tẹ̀lé ọmọ yìí. Díẹ̀ náà. Dáre wá kí ló ṣẹlẹ̀ jẹ́ kí n gbé fún ẹ kí ló tó ṣe. Àwọn onídùúró ìbò ló ti mọ̀ wọ́n rí. Àwọn ọ̀rẹ́ àbúrò mi nà ó dẹ́ pé ní please question lọ́wọ́ mi. Torí àwọn tó ń wo yìí yẹn
wọn ń sọmọ o. ó yẹ jẹ́ àwọn látàárọ̀. ẹ wá má bẹ̀ jà kí ló ṣẹlẹ̀. mo mọ̀ wọ́n nà ó. báwo jà ní báwo ní wọ́n rè. ẹ̀gbọ́n mi á fẹ́ jáde. ṣé o ṣẹ̀ṣẹ̀ ń rò ní àgbo tí ro ti gbẹ́. dúró táwọn ẹni tí àbúrò ẹ bá jáde lélẹ̀. wọn kì í ṣe èèyàn ni. àwọn ilé òun sọmọ àwọn tó jẹ́ pé bí Ṣàngó bá lé wọn lẹ́yìn irúnmọlẹ̀ á tún lé wọn lọ́la àwọn ilé òun sọmọ o. àwọn òkú lórí ìdúkù ní í ṣá àwọn wo ni Ṣàngó létí kinní kan lé ẹ jẹ́ kó rí yín pé o. èsì ló ṣe é ṣé ẹni tó lu ẹsùn lélẹ̀. wà á ṣọlá ibùkún ni ẹni kí ló ń ṣẹlẹ̀ gan-an. ìlú ti ẹ̀jà rẹ̀ ó dà pé orí ẹ̀ ti yí ó dà pé orí ẹ̀ ó ti yí torí kò ti kọ́nu sí mi ní tí mi ò gbà sí. àṣẹjẹ ti kọjá yìí. wọ́n ọ̀tá jẹ́ ká máa lọ jàre jẹ́ kúrò mi báyìí ká máa lọ. kí ni wọ́n fi ilẹ̀ jàre máa gbé mi fún ẹrú wọn pọ̀ máa gbá etí. wọ́n bí ẹ rẹ. Saidi dúró. lọ dáná fún mi o ayé àbájẹ. tìbá orí ẹ bàjẹ́ ó rà nù. Saidi àti Saida wọ́n tún ti dé ìjọ̀gbọ́n dé. wàhálà wí àṣọkòtò ó fẹ́ lọ ra garodo. wọ́n máa gbá ẹ mú wọ́n lọ ẹ̀kí ẹni tó ti jọgọdọ. After 19 minutes, go to girlfriend jẹ́ àbójútó. ṣé wèrè nìyí ni ta ni girlfriend yín ó bá mi sọ̀rọ̀ mi ò gbà fún ẹ wá lọ́ fi mí pọ́n wájú àwọn ọ̀rẹ́ jẹ́ kó rí ẹ pé nà ṣó mọ̀ kán tó ṣe. ṣèbí kí ló bá wa sọ tẹ́lẹ̀ òun ló ti jọ wọnú ra yàn báwọn. ṣọwọ́ mo sọ fún tẹ́tẹ̀ mo ní pé ẹjú ẹ ti pọ̀ jù problem kan tó ní gbèsè ayé ẹ nìyẹn dúró ná every day tí mo lọ bọ́ bèbí yìí náà everybody ti mọ̀ pé kì í rọ̀ ni mo pa kó dẹ̀ tán síbi òdẹ̀ tí wàá rí ni o tún wá sọ pé girlfriend yẹ ṣé o tún gbọ́ngàn tó tún wá sọ fún mi sí. ṣẹ́jọ́ mi wà ní báyìí mo rò pé ẹ̀yin méje tí ń bẹ́ẹ̀ ti múra yín lẹ́yìn ó dàbí ìgbà kára tẹ̀yìn gan òòyà ṣé pé orí ti dàrú ṣáà bẹ́ẹ̀ mọ̀kàn tẹ̀ ń ṣe ẹ̀yin àtàlẹ́ fẹ́ múra yín lẹ́yìn ṣé ìwánú àwọn tí mo mú náà bàbá yín lèmi tẹ̀lé náà. ẹ̀yin ẹ kéré sí nọ́mbà tí mo sọ ìtì ẹ̀yin ti ọtí. ṣáà wà ní gbogbo bọ́ọ̀lù tá a fẹ́ wò mọ́ ni àbí. dúró ọ̀gbẹ́ni. Hello. Báwo mo dẹ̀ sí kí alájẹkọ̀ ò gbé fún kí ló ṣẹlẹ̀? Ibo ló wà báyìí? má gbà fún o. Káàmù ni. ó ń tàn ẹ́ ní o. Kò another street nìyẹn. Babs down Babs down ìsàlẹ̀ Babs yẹn. Ibẹ̀ wọn gan ni kò máa bọ̀ mo wà lẹ́gbẹ̀ẹ́ sí tilẹ̀. Má jà má gọra rẹ̀. ó fẹ́ láì ní o. Tó bá lọ gbà ó fẹ́ láì ní o. Wèrè làwọn yẹn bọ́ ṣe máa ṣe nìyẹn. Wọ́n ń jà ní. 419 ni o. àjà o. Àjà o. ọ̀rọ̀ là ń sọ o. Bọ́ ṣe máa ń jà ládùúgbò nìyẹn. Ó fẹ́ gbá ẹni. Saidi aṣẹ́wà òkè ṣá. Àbá wa. kí ló kàn wá pẹ̀lú yẹn kí ló ń ṣe léyìí. Ṣẹ́mẹ́ni tí mo ń pè ní abẹ́ tí mo kò jẹ́ fámìlì ìyá yín. nígbà tó o ti fẹ́ kí àbúrò tiẹ̀ náà kó fẹ́ Starboy. Starboy Ọlọ́run. wọn náà kò sí ààyè tí wọn náà ta ló fẹ́ gbé wá. kí ló kàn. Ajá mọ ọmọ tẹ ó mọ fún lọ́mọ. ó mọ tọ̀yà kí mọ́lẹ̀ wọ́n ń pè ó fẹ́ gbà ó fẹ́ lọ́mọ àmọ́ ó mọ tiẹ̀ ó mọ bó ṣe ń bo tiẹ̀ ó yá wá ṣe lójú wa ká máa rí. Ẹ wá fúnra ti jà wá fẹ́ la. Wá fẹ́ la. Má sàjọ. Ta ló máa bẹ̀rù? Ta ló máa bẹ̀rù? Fóònù tí ó ti pè. Ó ti pè. ọ̀rọ̀ náà dùn ọ̀rọ̀ náà dùn. Ó fẹ́ ké. ó bá lọ́ra. ọ̀rọ̀ náà dùn. àwọn àtẹ̀jú ẹ̀dẹ́ ọ̀rọ̀ náà dùn. Ó fẹ́ ké. Ó fẹ́ ké. ó fẹ́ lọ ra garodo. wọ́n máa gbá ẹ mú wọ́n lọ ẹ̀kí ẹni tó ti jọjọ. Hello David wọ́n ti ń pẹ́ náà. Smart ó ga fún ẹ o báwo ni máa ń jàjà ìjì ẹ báyìí náà láti joy mo dẹ̀ ń pe kọ́ọ̀lù ẹ o tí ẹ fẹ́ máa gbé mọ́ kí ló ṣẹlẹ̀ ṣojú nǹkan kékeré tó ṣẹlẹ̀ níjọ́ yẹn lọ́rọ̀ ni. But listen to me tọ́lọ́ kọ́ ni kí n bẹ ṣọ̀rẹ́ náà ó pè mí mi ò gbé call and then leave me alone. gbàgbé nǹkan tó ti kọjá lọ wò ó gbàgbé ẹ jàre
ìyẹn ò ní kó má wá gbé kọ́ mi mọ́ náà ó gbéyàn ló ní ṣùgbọ́n tiẹ̀ ṣùgbọ́n tèmi nìyẹn. torí ṣùgbọ́n tiẹ̀ yẹn ṣùgbọ́n orí burúkú ni ṣùgbọ́n òfò ṣùgbọ́n àdánù ni jẹ́ sọ̀kan fún ẹ ṣe sùúrù everybody ti mọ̀ pé iṣu tó ṣẹlẹ̀ nígbà lọ́jọ́ yẹn irọ́ ni a ti wá pàdé ọmọ yẹn lójú ọ̀nà nìyẹn tí ó dandan ní kò pé ni pàtó tí wàá pè tán owó táwọn èèyàn ti ń dájú bò wá pẹ̀lú pé ó ju nǹkan tá a fà yín lọ tí gbogbo dáadáa ẹbí ń ṣẹlẹ̀ sí mi. ó ṣe ń bínú náà ni gbàgbé a ti ń ṣọ̀rẹ́ ra láti kékeré ó ti wá ya gbàgbé ẹ̀ wo ló máa ra àpọ̀ fún mi lẹ́nu jẹ́kọ̀ fún mi èmi ò mọ eléyìí jẹ́kọ̀ fún mi Pepsi o jẹ́kọ̀ fún mi Pepsi gbàgbé ẹ̀. mi ò lè wò wẹ́ náà. Bàbá. Bàbá o. Bàbá ìgbà lọ báyìí. Bàbá o. Hello. Bàbá. Hello. Tanu. Bàbá ẹ káàsán. Ṣé dáadáa ni? Dáadáa ni. Ṣé dáadáa ni? Ìkẹ́sì máa wo ẹ mọ̀ rìn ní o. Kódà ẹ mọ̀ rìn àsìkò rìn lẹ́sẹ̀. Ṣé rí iṣẹ́ yín gan-an ni mo fẹ́ parí báyìí ní wàrà ṣẹṣà. Ẹ ṣé. Àmọ́ mo wá wò wípé ntọ́ bá jọun ni wọ́n fi wéhùn èpo ẹ̀pà ńlọ́jọ́ kó sí ẹ̀lírí adigbọ́nẹ́kù ńlọ́jọ́ gbá alábàáhùn èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀ mẹ́bí àkótágìrì lẹ pé kí n ṣe fún yín bọ́mọdé bá rí kẹrù ọba bàbá bá rí kẹ̀kẹ́ rí mo wá wò níwò wípé béèyàn bá fowó kan kéjì mo la pópó títí mo wá kan lé ngbà mo lànà gàrà mo kàn jà lọ́nà ẹ wò gba mo gbáwòrán gẹ́gẹ́gẹ́ mo forí ẹ̀ tibì kan ibi tí mo wá forí ẹ̀ sọ gangan rèé o mo rí wípé nbí ọjọ́ orí yín dé yìí kí ló dé ẹ̀yọ́nú ló dáa ẹ̀yọ́nú tọmọdé bá ti rí yín tó bá yọnu sí yín sọ́tàn tágbà bá rí yín tó yọnu sí yín àtọ́sọ́ àtàjẹ́ tí wọ́n bá ti ń fojú kàn tí wọ́n bá yọnu sí yín tí wọ́n fi ọ̀rọ̀ yín sẹ́rìn rí kí àwọn èyí ọmọ nǹkan kẹ̀ dárí yàn tẹ̀ bá ṣẹlẹ̀ bọ̀ lóògùn wòlíì. Bàbá ó ti tó bàbá ó ti tó ọ̀tọ̀ ní nǹkan bàbá kówó wá fún yín pé kẹ́ bá wa ṣoògùn láyà ẹ̀ ń sọ fún mi pé kọ́ máa yọ kí ló kàn mí pẹ̀lú ẹ wọlé kẹ́ bá wa gbé oògùn jàre ẹ dá mi lóhùn mi ò ráyè. Bàbá but oògùn tó máa fi máa rí wa tó máa bẹ̀rù wa lánìkẹ́ bá wa ṣe èwo tó wà ní pé ẹ̀yọ́nú àgbà bí kò yé mi. ẹ dáhùn ẹ máa gbọ́ mi àní bẹ́ẹ̀ bá ti rí ìdùnnú ayé tẹ́ rí ìyọ̀nú ayé kò sí jà ń bẹ́ẹ̀. ẹ wọlé kẹ́ bá wa ṣé kówó wá wa. ọ̀dà ẹ wo ẹ̀sùn ẹ̀yìn ẹ̀jẹ̀ rí bẹ́ẹ̀. Bàbá. ẹ̀jẹ̀ rí bẹ́ẹ̀. Bàbá ṣé ẹ̀ ń wá ìwà ni. kí lẹ jẹ. ṣé kò sí. ṣé bàbá yìí wá ìníwá ni. ìgbà yẹn lè máa bàbá ṣèṣe pé orí ń ta yín ṣá. àlọ́ orí ń ta wọ́n. Bàbá orí ń ta yín tó o bá sọ ta yín ẹ̀ ní máa sọ pé ọ̀tọ̀ nìkan tẹ́ fẹ́ ṣe fún wa. Bàbá ẹ wọ. èmi ẹkú jẹ bí ẹlẹ́yà bí òkè. èmi ẹ̀dá ńlá bẹ̀ kú dídí. èmi lórí ń tàbí bàbá alábàbà yín ẹnu yálà tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin yálà yín ọ̀ka. àtọ́ọ̀gùn làyà àtẹ̀yọ́nú àtọ́ọ̀gùn la òkè kò sí kankan tẹ́ fẹ́ gbà mọ́ gbogbo ń tẹ́ bá fẹ́ dẹ̀ lọ lè dà ẹ̀yin ọmọ kọ́ mọ́ wọn. bàbá ẹ̀ ní fẹ́ tẹ́ bàbá ẹ̀ ní fẹ́ tẹ́ nǹkan tó dùn yín máa rí ara yín bàbá ó dà pé bàbá. bàbá yìí kọ́tẹ́ẹ̀lì lè ṣe tán ni o. sori bó ṣe jẹ́ nìyẹn láti gbà bí báyìí mo pe nọ́mbà débì gbé kọ́ mi mọ́ mo lè tún wá ń wò pé jẹ́ kí n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ even ọjọ́ yẹn á padà yẹra mọ́ o. ẹ ní sùúrù ọjọ́ tí wọn náà sọ̀rọ̀ yẹn àwọn ọmọ wo ló ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ tó fi ń gbọ́. àwọn ọmọ tó mọ̀ tẹ́jọ́ gbélé ṣe bí Saida ti Saida ni. Saida ló ń sọ̀rọ̀ lọ́jọ́ yẹn. mi mọ̀ kọ́ wà lẹ́yìn mi rárá mo kàn ń gbọ́ mo rò pé àwọn náà tiẹ̀ mẹ́kọ̀ ni nígbà tí màá wẹ̀yìn báyìí mo kàn rí pé ẹ̀mí náà ń bá sọ̀rọ̀. ṣé kò mọ̀ wọ́n ni ṣe bóun náà máa wá sílé wa. mi mọ̀ pé mọ̀ wọ́n. àwọn mọ̀ wọ́n dáadáa náà wọ́n mọ̀ báyìí máa ń ṣe bí ìwéré wọn náà. tó bá yẹ kó ti pí kọ́ mi ni má ti ṣàlàyé fún pé Saida ti Saida àwọn ló ń sọ̀rọ̀ sí kọ́ yẹn mi mọ̀ kán wà lẹ́yìn mi gan honestly. màá rí lálẹ́ ẹjọ́ máa sọ̀rọ̀ lálẹ́ gan ẹjọ́ máa ó possible gan kó dọ́dọ̀ ẹ̀ lálẹ́ màá bá sọ̀rọ̀. tí má lè ti pè kó gbé kọ́ mi. Don't touch them more, wahala ma lojoko. Don't touch them more, urutuma lojoko.